A kú dédé ìwòye ojú tó ń wò wá nílé lóko lódò káàkiri àgbáńlá ayé. Ẹ káàbọ̀, ìkànnì Atẹnujọ́ lẹ̀ ń wò, òun lẹ̀ ń gbọ́, níbi tí a ti ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ní gẹ́gẹ́ bí ìṣe wa. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, wọ́n ní òrìṣà tí a bá ń sìn tàbí bí tí a bá ń bọ, bí a bá ń lé ọmọ kékeré kù ńbẹ̀, á jẹ́ pé irú òrìṣà bẹ́ẹ̀ a fẹ́ kó parun ni. Àwa ò fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá kó parẹ́, kó parun. Ló jẹ́ ká máa mú àwọn ògo wẹrẹ wa, ká máa mú wá sí ìkànnì yìí láti máa fi ìbéèrè dá wọn lára yá, láti máa béèrè àwọn ìbéèrè lórí àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ ní ilé ẹ̀kọ́ wọn. Bí wọ́n bá wá láǹfààní àti dáhùn ìbéèrè náà bó ṣe tó àti bó ṣe yẹ, wọ́n á láǹfààní sí àwọn ẹ̀bùn eléyìí tí a ti pèsè sílẹ̀ fún wọn tí wọn ó jẹ, bíi ẹ̀bùn ìwé kíkà, kíkọ, àpò ìkówèésí, bàtà ilé ẹ̀kọ́, owó náà ò gbẹ́yìn tí wọ́n ó jẹ lórí ètò bí wọ́n bá ti láǹfààní láti dáhùn ìbéèrè náà tí wọ́n sì yanrantí nínú ìdáhùn wọn. Àlejò wa tó wà níbí lónìí, òun ni ẹ̀ ń wò níwájú wa, ọkùnrin ni. Yóò dá orúkọ rẹ̀ fún wa ká tó máa béèrè ìbéèrè ní ọwọ́ rẹ̀ láì ní dènà pẹ̀lú. Kí ni orúkọ rẹ̀? Sọ fún aráalé. Wàá sọ̀rọ̀ sókè o. Orúkọ mi ni Azeez Alabi. Alabi ni orúkọ rẹ̀, Azeez ni bàbá rẹ̀ ń jẹ́. Alabi, ilé ẹ̀kọ́, kí ni orúkọ ilé ẹ̀kọ́ rẹ̀? Community Junior Secondary School. Ti ibo? Ti Ìgbogbo Báyẹ̀kú. Ìgbogbo. Nínú ilé ẹ̀kọ́ yín, ẹ̀ ń kọ́ èdè Yorùbá? Wọ́n kọ́ ní ẹ̀kọ́ èdè Yorùbá. Bẹ́ẹ̀ni. Kí ni álúfábẹ́ẹ̀tì Yorùbá? Mélòó ni álúfábẹ́ẹ̀tì Yorùbá? Jẹ́ ká bẹ̀rẹ̀ bẹ́yẹn. Mélòó ni álúfábẹ́ẹ̀tì èdè Yorùbá? 25. 25. Mélòó ni 25 ní èdè Yorùbá? Sọ̀rọ̀ sókè o. Ṣé méjìdínlọ́gbọ̀n ni 25? Ṣé méjìdínlọ́gbọ̀n ni 25? Kò láǹfààní láti mọ òǹkà eléyìí tó jẹ́, ṣùgbọ́n ǹjẹ́ o lè ka álúfábẹ́ẹ̀tì yìí bí? Kì í ṣe méjìdínlọ́gbọ̀n tó ń wí o, 15 ni, ṣùgbọ́n kà á fún wa bó bá lè ka álúfábẹ́ẹ̀tì Yorùbá. Kà á ká gbọ́. Álúfábẹ́ẹ̀tì ni mo ní kó o kà, álúfábẹ́ẹ̀tì èdè Yorùbá. A, B, D, E, F, G, I, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. O kà sókè kan gbọ́. O mọ̀ dáadáa. Wọ́n sì kọ́ yín o. Kí ló tó wá mọ̀? O kọ́ yín Yorùbá dáadáa. O mọ̀ Yorùbá dáadáa. Ṣé bí kí ló porúkọ rẹ̀? Azeez Alabi. Alabi, orúkọ Yorùbá ni Alabi. Gbogbo ojú tó ń wò wá, àní ẹ jẹ́ ká sún àwọn ọmọ wa méjì. Ẹ rí wípé ó ti ń dì mẹ́rí lọ nìyẹn. Láyé àtijọ́ kọ́ ọmọ tó lọ iléèwé, ABD ni wọ́n kọ́kọ́ kọ́, òun náà ni wọ́n kọ́kọ́ máa ń kà kó tó di wípé ayédáyé ọ̀làjú tó yẹ pé APC ni wọ́n ń béèrè lọ́wọ́ ọmọ wa. Wọ́n ń sún àwọn ọmọ wa kúrò lára èdè àṣà àti ìṣe wa mọ̀ nìyẹn. Ọmọ tó wà ní ìpele tó wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ní ìpele aláàkọ́kọ́ ní ilé ẹ̀kọ́ secondary school JSS 2 kò láǹfààní àti ka ABD dáadáa. Ṣùgbọ́n ó ṣeéṣe kí orí ó ṣe lóore bó bá ń dáhùn àwọn ìbéèrè tó kù, bá ń bi léèrè àwọn ìbéèrè tó kù, torí kò láǹfààní láti jẹ ẹ̀bùn àkọ́kọ́. Ṣùgbọ́n bóyá tí ìbéèrè bá tẹ̀síwájú, yóò láǹfààní láti jẹ lára àwọn ẹ̀bùn eléyìí tí a kó sílẹ̀ fún un. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì sí Alabi. Alabi, mélòó ni fáwẹ́lì tó wà nínú álúfábẹ́ẹ̀tì èdè Yorùbá? 7. Kí ni jẹ́ 7 ní èdè Yorùbá? Sọ̀rọ̀ sókè. Méje. Fáwẹ́lì méje ló wà nínú álúfábẹ́ẹ̀tì èdè Yorùbá. O ti ń súnmọ́ ẹ̀bùn tó fẹ́ jẹ nìyẹn o. Ó yá kà á ká gbọ́. A, E, I, O, U. Ó ti ń súnmọ́ ẹ̀bùn bọ̀ díẹ̀díẹ̀. Mélòó ni kọ́nsọ́nàǹtì tó wà níbẹ̀ nínú álúfábẹ́ẹ̀tì èdè Yorùbá? 25. Kọ́nsọ́nàǹtì tó wà níbẹ̀ tí a bá yọ álúfábẹ́ẹ̀tì kúrò, mélòó ló kù? 18. Kí ni jẹ́ 18 ní èdè Yorùbá?
o ò mọ 18 ní èdè Yorùbá ẹ́ bẹ́ẹ̀ kí ló dé ọ̀dà èjìdínlógún èjìdínlógún ni wọ́n ń pe ní iye kọ́nsọ́nọ́ǹtì tó wà nínú alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ó gba díẹ̀ nínú ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká lọ sórí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Nínú alifábẹ́ẹ̀tì èdè Yorùbá méjì kan wà nínú alifábẹ́ẹ̀tì yẹn méjèèjì wọ́n ń ṣiṣẹ́ bíi fáwẹ́ẹ̀lì àti kọ́nsọ́nọ́ǹtì. Ó lè ṣiṣẹ́ fáwẹ́ẹ̀lì ó lè ṣiṣẹ́ kọ́nsọ́nọ́ǹtì. Wọ́n máa ń pe àwọn alifábẹ́ẹ̀tì méjèèjì yìí ní ṣekúṣẹyẹ. Ǹjẹ́ o mọ̀ bí? Alifábẹ́ẹ̀tì méjì wà nínú alifábẹ́ẹ̀tì èdè Yorùbá tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi fáwẹ́ẹ̀lì ó sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi kọ́nsọ́nọ́ǹtì. A àti E. Ṣé he àti he níbí? Ohùn gbà o ṣùgbọ́n mi ò ní sọ nísìnyí torí bí àlejò míì bá ti dé a ó béèrè lọ́wọ́ àlejò míì tí ó láǹfààní àti dáhùn sí ìbéèrè yẹn yóò jẹ́ lára ìbéèrè tí a máa béèrè lọ́wọ́ àlejò míì. Ìwọ sáà máa tẹ̀lé wa ní ìkànnì yìí yálà ní YouTube ni tàbí ní TikTok wàá rí ìdáhùn sí ìbéèrè yẹn tàbí kí n sọ fún ẹ ní ẹ̀yìn ètò tàbá parí ètò yìí máa sọ fún ẹ. Ìbéèrè tó gbẹ̀yìn kí ni ìdí tí wọ́n fi jẹ́ ṣekúṣẹyẹ gan-an? Mo sì ti dáhùn béèrè yẹn lẹ́ẹ̀kan. Wọ́n ṣiṣẹ́ fún kọ́nsọ́nọ́ǹtì àti fáwẹ́ẹ̀lì. Wọ́n ń ṣiṣẹ́ nípò kọ́nsọ́nọ́ǹtì Àti fáwẹ́ẹ̀lì. wọ́n tún ń ṣiṣẹ́ nípò fáwẹ́ẹ̀lì. Ìyẹn ni pé wọn ò dúró sójú kan wọ́n ń ṣiṣẹ́ lọ́nà méjì wọ́n ń ṣiṣẹ́ nípò fáwẹ́ẹ̀lì wọ́n ń ṣiṣẹ́ nípò kọ́nsọ́nọ́ǹtì. Mo ti láǹfààní àti dáhùn torí pé mo ti dáhùn rẹ̀ tẹ́lẹ̀ ni o màá sì fún ẹ pé o dáhùn ìbéèrè yẹn. Gbogbo ojú tó ń wò wá ọmọ yìí jẹ díẹ̀ nínú ẹ̀bùn wa. Ó láǹfààní àti jẹ ẹ̀bùn ìwé tí à ń kọ tí ẹ máa ń kọ nǹkan sí yẹn tí a mọ̀ sí notebook ilẹ̀ ń wò yìí àti gbé fún Ádámù Àlàbí ló pe orúkọ rẹ̀ àti gbé fún Àlàbí. Ó láǹfààní àti jẹ ẹ̀bùn owó torí owó mọ́tò ó láǹfààní àti jẹ ẹ̀bùn 5,000 naira. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fún wa ní ẹ̀bùn ní orí ìkànnì yìí. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa nípa fífún wa ní ẹ̀bùn táwọn máa fún àwọn ọmọ wọ̀nyí láti ṣe kóríyá fún wọn láti ṣe kóríyá fún wọn kí wọ́n lè máa múra sí ẹ̀kọ́ wọn pàápàá jùlọ ẹ̀kọ́ nípa àṣà ìṣe àti èdè wa. Bẹ́ẹ̀ náà wọ́n bá fẹ́ darapọ̀ mọ́ wa tí ẹ jẹ́ ògo ẹ tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ ń wò ní ojú ìwòran yín yìí méjèèjì ẹ pè yálà ìkan nínú méjì tàbí kí ẹ pè méjèèjì bí ìkan ò bá lọ láti lè bá wa dá sí ètò yìí bóyá ẹ fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa nípa fífún wa ní ẹ̀bùn ni ẹ lè pè wá tí a mọ̀ fún àwọn ọmọ wọ̀nyí. Bí ẹ bá fẹ́ wá dá sí bẹ́ẹ̀ náà bá fẹ́ wá sí orí ètò láti wá dáhùn sí ìbéèrè ẹ lè pè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà bákan náà. Ìkànnì Atẹ́lẹ́wíjọ́ lẹ̀ ń wò ń lẹ̀ ń gbọ́ títí ẹ ó fi bá wa pàdé nígbà tí a bá mú àlejò míì wá lára àwọn ògo wẹrẹ. Orúkọ tèmi ò yí padà Atẹ́lẹ́wíjọ́ náà ni. Ẹ bá wa share program yìí ẹ like ẹ kí ẹ sì jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n mọ̀ owó tí ẹ fi ń ra dátà owó náà àpò yín ò ní gbẹ ẹ ó máa rówó tẹ́ fún ra dátà títí ẹ fi pàdé nígbà míì ó dìgbà.